èso ọpẹ́ pẹ́ ti lọ jókòó àfa ńlá lẹ́yìn náà àfa ńlá ṣé é wù làwọn ẹ̀wọ̀n bọ̀ wá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé tó. bàbá wa dábẹ́ máa bọ̀ àsìkò tẹ wọlé sí àsìkò tá a kó owó ọpẹ́ fún alájà wa Àṣàní. owó ọpẹ́ alájà Àṣàní. Ọláyínká ni. bákan náà mo kí ìkàlẹ̀ bàbá wa Ẹ̀gẹ̀rẹ̀ chief Ẹ̀gẹ̀rẹ̀ ọlọ́pàá ní ayé. Àmín. ọlọ́pàá fún yílẹ̀ láíláí. Àmín. ọlọ́pàá ilá bàbá. náà. Akí gbogbo àwọn bàbá wa tí wọ́n wọlé nígbà tí a ń gbowó ọpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí a bá dárúkọ ẹ̀ tó gba ilé ẹrú ọpẹ́ ẹrú ẹlẹ́pẹ́ lòun kó náà dìde kó máa mú owó ọpẹ́ bọ̀ bó ṣe sọ fún ọpẹ́ alájà wa Àṣàní kí wọ́n náà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ àtàrà ẹ̀ náà látọdún tó kọjá títí lọ́dún yìí kọ́nà kó wọlé Al-Qur'an kọ́nà kó gba lọ́pẹ́ fún gbogbo wa. Gbogbo alápapọ̀ ẹja dìde láti wá sanwó ọpẹ́ lẹ́ẹ̀kan náà kí gbogbo alápapọ̀ ká sanwó ọpẹ́ lẹ́ẹ̀kan náà pé alhamdulillah la ilaha illallah alhamdulillah gbogbo alápapọ̀ tẹ́ kọ́ máa ń gbé ọ̀rọ̀ yìí náà tó gbọ́dọ̀ lọ́nà ẹ̀dínlẹ̀ lẹ́ẹ̀kan náà láti wá sanwó ọpẹ́ ẹ̀yà ẹ̀wá hello tó bá ìgbàgbọ́. Mo kí ìkàlẹ̀ Alhaji wa Musedi Adeleke. Ẹ ṣe òyà wa. Chairman gbogbo Ìkẹjà club pátápátá. President wa nìyẹn. Alhamdulilayi. Ọlọ́run ní ayé gbèsà. Ọlọ́run ní dọ́kọ̀ ayé gbèsà. Very handsome. Oya. Oyè ká ló